nothing spectacular, nothing special, nothing hidden. Ta lè sọ pé ìyá àtọmọ ń sọ̀rọ̀. Why? Ayé tó fẹ́ jẹ náà ló ti ń jẹ ẹ̀ náà, ṣùgbọ́n ò lè jìyà, ọmọ ẹlẹ́ ti jìyà, ògónulé yìí dẹ̀ ti wó báyìí. Iná ògónulé yìí náà ti pa yín náà. Gbogbo wa nífẹ̀ẹ́ ọmọ ẹni kì í ṣe bí yín náà nífẹ̀ẹ́ náà. We don't know your family. We are less concerned about your family. If not for Mohbad, ta lè pàdé yín lọ́nà kálá àárẹ̀ èèyàn gan. If not for that boy. If not for the interest of the youth, if not for this boy himself, Mohbad, if not for himself and the interest of Timothy, the interest of the youth, I wouldn't have involved myself in this matter at all. If it is for this family, they don't deserve it. They don't deserve this struggle. They do not deserve any black garment to mourn this boy. But we are mourning this boy, Mohbad himself. We are struggling for Mohbad, not for this family. This family deserves nothing from us. Tọ́mọ ẹ ti ń bá wà láyé fa, ó ti ẹ̀ sọ pé ọjọ́ kan ó dé o, mo wá gíní kan o, àbá yìí o, sí kankan, nothing spectacular, nothing special, nothing hidden. Ta lè sọ pé ìyá àtọmọ ń sọ̀rọ̀. Why? Ayé tó fẹ́ jẹ náà ló ti ń jẹ ẹ̀ náà, ṣùgbọ́n ò lè jìyà, ọmọ ẹlẹ́ ti jìyà, ògónulé yìí dẹ̀ ti wó báyìí. Iná ògónulé yìí náà ti pa yín náà. Gbogbo wa nífẹ̀ẹ́ ọmọ ẹni kì í ṣe bí yín náà nífẹ̀ẹ́ náà. We don't know your family. We are less concerned about your family. If not for Mohbad, ta lè pàdé yín lọ́nà kálá àárẹ̀ èèyàn gan. If not for that boy. A lè pàdé yín kálá mọ̀ èèyàn ni. Ṣé ìjẹ́bọ̀ rẹ̀ ṣe bí èèyàn náà ni. Ṣé èèyàn lẹ́yìn? Ó ń sọ̀rọ̀ kó tí ẹ̀ sunkún lọ́jọ́ yẹn, kò sunkún bí abiyamọ tọ́mọ rẹ̀ kú, kó tiẹ̀ sunkún kí wọ́n rọ̀, kó yẹ pé ká tó gbọ́rọ̀ tí ó sọ gan yóò tiẹ̀ ti kọ́kọ́ sunkún balẹ̀ jẹ́. Ẹ lè sọ pé ẹlòmíì èsunkún o, omi ìjáde lójú ẹlòmíì o, abiyamọ tómi ìbá jáde lójú rẹ̀ kò dísáfà àti bímọ, tọ́mọ rẹ̀ ó kú tí ò ní lè sunkún ògo òdílé, tómi ò lè jáde lójú ẹ̀ gbogbo òdílé kò dísáfà láti bírú Mohbad náà. Wíyẹ̀ torí bẹ́ẹ̀ tiẹ̀ dísáfà Mohbad gan lọ́rọ̀ fi mú kó. I don't know. We are just agitating for justice. Bóyá torí pé yín ò deserve justice gan lọ́lọ́run ṣe mú bóyá torí pé yín ò deserve Mohbad lọ́lọ́run ṣe mú Mohbad kúrò. We don't know. You don't deserve that boy. You don't deserve that boy. You don't deserve him. And so many people like that. Irú ẹ̀ tún ṣẹlẹ̀ ní ìsìn ó sì lọ báyìí ó ń lọ lọ́wọ́ báyìí o. Ọmọ kéékèèké tí àwọn kan rí bí opportunity wọ́n kàn lọ kó sọ́wọ́ kìnìún ajégúnjẹrán. Àwọn tó lò wọ́n tó yẹ pé tó bá ti di pé wọ́n fẹ́ jẹ́ nǹkan wọ́n jù wọ́n sápò àbí kán wéèsì wọn dànù. Àwọn òbí wọn jù wọ́n nù wọ́n náà ti jẹ́ nǹkan lásìkò tán nídìí wọn jù. Bó lọ́mọ ṣe ní sẹ́sẹ̀ gbé. Bàbá gádà owó ọ̀ràn lọ skul. Kò sí àti ọmọ sọ pé rántí ọmọ ẹni tó ṣe òyà ti bá tiẹ̀ lọ 15 years. Tó bá ti pé ó máa yọjú tí ọmọ yẹn máa ń rí tó máa ń bá communicate. So many things tọmọ yẹn lack ló ti máa fill up. Kò ní sọ pé step mother no care. Kóńgò ní time fún step mother. Yóò ti nígbà tí ó wà mọ́ wọ ọmọ yẹn school yóò mọ̀ wò obe tó bá ń kọ́ṣẹ́ yóò lọ wò lẹ́nu iṣẹ́ bí bàbá bá ní ọmọ délé mọ́. Kò sí òfin ọ̀hún ní Nàìjíríà tó ní kí ìyá tó bímọ ọmọ fojú kan ọmọ àbí kí bàbá tó bímọ ọmọ fojú kan ọmọ. Àfi irresponsible mother. Ẹ lọ ṣọ́ra yín o. Tẹ́ bá tún gbé òdodo mi wá á tún là mọ́lẹ̀. A máa tún là mọ́lẹ̀. Kó ní kálukú kó ṣe wọ̀. Ọgbọ́n ni ẹjẹ́ akọ́ lórí nǹkan báyìí. Kí òbí oníṣekúṣe onídìí pẹlẹbẹ ọ̀dọ́ ọkọ owó ló mọ̀ ó tún ṣe bẹ́ẹ̀ rí ẹni ẹlẹ́ni tó tún bímọ mẹ́ta fún ẹ rí àwọn ọmọ mẹ́ta yẹn wọ́n sì máa ṣe ṣégè mẹ́wàá fún ẹ. Ìwọ arábìnrin ìwọ bàbá ṣe rí tó ẹ bá tún ayé wá wà láèébù tiẹ̀ díẹ̀ ni ìkìlọ̀ tiẹ̀ ni pé dákun ẹ máa pariwo síta lọ́jọ́ mi ẹ jẹ́ kí ará àta tàbọ̀ ọlọ́pàá kó mọ̀ sí ìyàwó tó bá sì fẹ́ pa ọmọ mọ́ ọ lọ́wọ́ kódà kó jẹ́ òun ló bí ọmọ náà tètè lé síta fẹjọ́ ẹ̀ sọ́lọ́pàá orogún náà tó jórogún òsì ìkà àmọ́ tó là mọ́mọ́ yẹn lórí bóyá ní ìsinmi kí níyẹn fẹ́ máa jẹyọ tán tún kabẹ́rẹ́ bọ̀ lára tó gba ọpọlọ lọ bóyá lẹ gbé lọ hospital tó jẹ́ gidi
àlùkí ti wà lórí ọmọ yẹn ìsì tó ń fagbólé lórí kó o mú àmọ̀ kó o sì lámọ̀ ọmọ ọkọ rẹ lórí ìyá òsì àjẹ́ pásítọ̀ sílẹ̀ pera yín ẹ tó gbàjẹ́ sílé ẹ gbàjẹ́ sílé sẹ́rí èmi làwọn pásítọ̀ àfáà yẹn àwọn náà máa gbégbékúgbé ìyàwó sílé jù o. ẹ káàárọ̀ mo bá ọ̀rọ̀ ìyá Mohbad mo bá pàdé lórí social media tó ń sọ ṣe rí i pé ọ̀rọ̀ wọn ò tí ì dé òpin ìmí ìsìn tó ń bọ̀ o gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ oríṣiríṣi sì máa jáde bàbá yẹn ọ̀rọ̀ wà nú ẹ̀ tó fẹ́ sọ ó kàn papọ̀ mọ́ ikú ọmọ yìí ni and the way bọ́n ṣe interview bàbá ni bàbá ṣe sọ̀rọ̀ torí àwọn ọ̀pọ̀lọpọ̀ míì wà wọ́n á máa ní ọlọ́mọ fọ̀rọ̀ ọlọ́rọ̀ gbàyàn lẹ́nu mọ́ ṣe gbá sórí àfi tí kì í bá ṣorí social media yìí lára ò ní ta ẹ́ kó sọ̀rọ̀ ẹlòmíì wà wọ́n á búlì ẹ̀ ṣé bí ìkan là ń sọ ìṣebí lórí búlì wípé tó dìde ẹ̀dì là ń sọ àwọn ẹni tán dẹ̀ lójú inú wọ́n mọ̀ ń tọ́mọ yẹn ti lọ tọwọ́ bọ̀ káàkiri irú ẹgbẹ́ tó wà nínú ẹ̀ yẹn kò lè gbá ẹnìkan lẹ́sẹ̀ kẹ́nìkan mọ́ yọ àbàrà tì ìyẹn ti di dandan ó dẹ̀ ti ń ṣe pẹ́ iléèwé náà ẹ gbọ́ látìgbà tán ti ní kó máa lọ iléèwé yóò lóun gbowó iléèwé yóò kò ní lọ iléèwé ó ti kọ́ mórin náà ó kọ́ mórin ẹ wo more light tí wọ́n ṣe lórí ìyá Mohbad tó ń pariwo kiri mi ìmọ̀ wọn Samulari mi ìmẹ́ni jẹ́ bẹ́ẹ̀ bá mi wà ẹ bá mi ṣe gbà one ṣe rí àwa tá a wà lórí social media ó sì dáa ju àwọn ẹni tán súnmọ́ wọn instead kan chẹ́ẹ̀kì ọ̀rọ̀ dáadáa kan tó lè fi síbì kan ẹ má ní kí ló dé tí mo fi ń pariwo pé Iyabo Ojo mọ́ farabalẹ̀ tí nǹkan bá ti fẹ́ ṣẹlẹ̀ tó bá ló fẹ́ gbìjà èèyàn gbogbo wa yìí náà ń gbìjà ni kò sẹ́bí Mohbad náà gbogbo wa tá à ń sọ̀rọ̀ kò dẹ̀ sọ́mọ ìyá ẹ̀ kankan nínú wa àfàwọn ẹni tó bá súnmọ́ ìwọ tó dẹ̀ súnmọ́ wọn nìyẹn o ò lè pọ̀ síbì kan ju bì kan lọ ẹ̀yin náà kọ́kọ́ gbọ́ tí Alhaji Oríyọmí Hamzat tó sọ ẹ̀yin ọ̀rẹ́yìn tán ń gbọ́ sítórì bí ọ̀rọ̀ ọmọ yìí pẹ̀lú bàbá ẹ̀ ṣe rí ní ọ̀pọ̀lọpọ̀ sẹ́ẹ̀ tó wá ń juwọ́lẹ̀ àwa tá a bá dẹ̀ sọ nǹkan báyìí lákọ̀ọ́kọ́ tá a bá tún rí ìtò tàn mọ́lẹ̀ a gbọ́dọ̀ gbé jáde ni kò sẹ́ni tó ra fóònù fẹ́ nìkan bẹ́ẹ̀ dẹ̀ ni kò sẹ́ni kankan tó tanná sí kinní fúnyàn tó ra dátà sí fúnyàn òdodo ò ní ká mọ́ sọ̀hún ìrírí ayé ni kinní ìrírí ayé ni kinní kódà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ṣe wọ́ wá ni ta làbá ló ń rìnrìn straight tí wọ́n dẹ̀ fi kú burúkú lọ tó ọmọ tí Adédoyin pa mo máa ń gbàgbé orúkọ ọmọ yẹn ta ni àbá sọ pé ikú gbóná ọmọ ológo tí wọ́n dẹ̀ fi ikú tán fi lọ tó yẹn gẹ́gẹ́ bí arákùnrin yẹn tó Timothy gẹ́gẹ́ bí Timothy àti ọmọ kan tó kú nílé Haúsá tán ṣàṣàkàṣàkà tán lọ sí ọmọ kékeré àwọn yẹn gan tiẹ̀ ní a gbọ́dọ̀ sọ pé àwọn ọmọ ológo ni wọ́n pa yẹn eléyìí náà ọmọ ológo ni ṣùgbọ́n ìrìn tó rìn gbogbo tó ti tà yahoo tó ti ṣe ó pa àwọn ọ̀pọ̀lọpọ̀ lẹ́kún náà ẹ jẹ́ ká kọ́kọ́ gbé látọ̀dọ̀ ọmọ yẹn ó pa àwọn ọ̀pọ̀lọpọ̀ lẹ́kún ó wá jẹ́ ìyàlẹ́nu fún wa tírú Ìyábọ̀ Òjó dẹ̀ mọrú iṣẹ́ tọmọ yẹn ń ṣe tó mọrú gáǹgì tó wà tó náà dẹ̀ mọ̀ wípé kódà bó ń kọrin àwọn ọmọ rẹ̀ náà máa ń lọ ọbẹ̀ tí wọ́n dẹ̀ mọ nǹkan tó ń ṣe níbẹ̀ ó gbọ́dọ̀ wádìí fẹ́nifẹ́ni ni ó ní pọ̀ síbì kan ju bì kan lọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ gbé wà èmi ò rẹ́bi àwọn ẹni tí lọ́ọ̀yà ni lọ wábi jókòó sí mọ́ dá sí jù
ó fòfìrí ó lọ gbé sẹ́nẹ́tọ̀ àtijọ́ tí mo fọyàn létí káàkiri ó lọ gbé wá ara fúlàní kan báyìí ẹ̀yin sì náà lẹ́ kọ́ńtẹ́ẹ̀tì pé fúlàní ń kílì fúlàní ń kílì ṣebí fúlàní sẹ́nẹ́tọ̀ kan ló lọ gbé wá tó gbé wá bá ìyá Mohbad abẹ́ ẹ̀ tọ́jú fọ́tò yẹn o a sì bẹ́ẹ̀ tọ́jú gbogbo bẹ́ẹ̀ ṣe yẹn kó mọ̀ jí lọ́la kẹ́ẹ̀tọ́ mọ̀ kígbe fúlàní torí àwa Yorùbá mi ò dẹ̀ bẹ́ẹ̀ wí bọ́sẹ̀ bá ti pẹ́ lára ọṣẹ a máa fi wẹ̀ náà ni o ti bá Yorùbá ṣe o ti bá mọ́ gbà bọ̀dẹ̀ fún Yorùbá mọ́ gbà bọ̀dẹ̀ wọlé fún Yorùbá too much ẹ jẹ́ ká kígbe òun náà síta o ò lè fi síbì kan òkú yìí òkú àwọn méjèèjì ni òkú yìí òkú àwọn méjèèjì ni lóòótọ́ di wéè bí bàbá bọ́n ṣe ń grant interview rẹ̀ àṣà ọlọ́pàá kan honorable kan ó jáde ó ní ẹni tẹ́ ń ta interview rẹ̀ yìí ó ti wà confused ọ̀tọ̀ ní tẹ́ máa bí lónìí ọ̀tọ̀ ní tó máa sọ lọ́la ọ̀tọ̀ ní tó máa sọ lọ́tùnla kí lẹ fẹ́ kó wí bẹ́ẹ̀ ṣe ń bi léèrè ló ṣe lè dá yín lóhùn èyí tí a rí fídíò tí ọmọ kan kọ́ọ̀tì ibi ẹnu rẹ̀ pé yín ó ní wọ́n kó fún ẹ̀ pásítọ̀ tó jókòó ló ní ọ̀rọ̀ tó ń bá tí bàbá ń bá sọ kò gbọ́ ó dàbí ẹni wọ́n ti kó fún ẹ̀ ṣe mọ̀ pé àwọn òbí máa ń lò fún ọmọ tàbí ọkọ ọmọ tí ọmọ wọn ò bá gbọ́rọ̀ sí wọn lẹ́nu wá ní àyàwó ẹ̀ ti kó fún ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún ṣàlàyé bí Yorùbá yẹn ṣe rí àwọn oníblọ́gà tán dẹ̀ ń wá wíwá tán ń wá kán bíìdì péjì wọn ó ní bàbá Mohbad tí ń bá fọ́ yín létí so ẹ mọ̀ pé wọ́n ti kó fún ọmọ yín nǹkan kan lẹ́wà bóde kẹ́ sọ̀rọ̀ so kíní yẹn àwọn ọmọ ní ara àwọn ọmọ wọn náà ni torí bẹ́ẹ̀ bá wo bọ̀bọ́ yẹn òun gan wà nù gáǹgì wọn àwọn dẹ̀ ń try láti láwọn fẹ́ dìfẹ́ǹdì èèyàn tiwọn náà ni ẹ ti understand so àwa tá a dẹ̀ ń wò ó èyí tán bá gbé wá la máa sọ sí tán bá tún gbé mi ìwà lọ́la ní ti bàbá Mohbad àtúnsọ àwọn ẹni dẹ̀ súnmọ́ wọn pẹ́kí ni mo rí torí ọ̀pọ̀lọpọ̀ míì wọn ò ní access láti wo Facebook ní Cassette táwa yìí náà máa ń ṣe ìnípa ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin òbí ọmọ lóòótọ́ tó ṣẹlẹ̀ sí bàbá Mohbad tí ìyá ọmọ wa yọjú ní after 15 years yìí ó ń ṣẹlẹ̀ sọ́kùnrin míì náà wá o tó yẹ pé yóò tún fi ọmọ yóò máa fi wá yín kiri ni tó bá. I know the stories everybody ti gbọ́ already or maybe a lot of people ti gbọ́ àbí wọn ò gbọ́ but let me tell you from the horse's mouth like I said I'm very close to someone very close to Mohbad hence why I felt I have to do this because tẹ́bá wo orí page mi rí pé mi ò wá sí online in a long time I haven't and I didn't even plan on doing this. But because it was on social media and I was seeing a lot of things. I just came back from work this morning, but I just couldn't bring myself to sleep because I'm thinking there's a lot of things that are not true. But people, what do you expect people to believe? People can only believe what they see on social media because one more bad and they can't filter what is true and what is not. Mohbad was gone away from Mohbad for good 15 years. Now, I want to play a scenario to whoever to buy my video later. You're a man. You're married to a woman. You have a wife. And you went out one day. You went to a night vigil. You came back. And you couldn't find your wife. You were looking for your wife, wondering if you see her where. Only for your wife to come out from a neighbor's room. A neighbor. You know, you're a neighbor in your way, a bachelor for that matter. And already, before Koto Kaya away, you've already been told that your wife was cheating on you with one of your neighbors. Bachelor. Please, will you not know? Okay, something was going on. And Baba Mohbad never told Mohbad, okay, Keru Eko Malo. The wife himself decided to live out of guilt. So they asked, Mama Mohbad decided to leave the next day. Whatever that you see on this video, she can watch it later and come out to debunk it in Bank Barrow. Because like I said, I know the story.
On the next day, after the husband caught her cheating, lẹ́yìn ọmọ mẹ́ta, 2 boys and 1 girl. Mohbad has a senior sister and a junior brother. The guilt pé ọkọ mi ká mi, Mama Mohbad fúnra rẹ̀ kẹ́rù ẹ̀, ó kúrò nílé. She left the house and kò wò ẹ̀yìn wò for 15 years. Kò wò ẹ̀yìn wò for 16 years. She only came back into Mohbad's life nígbà tó gbọ́ wípé tó rí pé Mohbad ti popular, Mohbad ti jẹ́ èèyàn nínú ayé, ó ti kọrin, you know, he's doing well. That was when he came back into Mohbad's life. And you know, we women as a mother, even when you are not there, we know how to manipulate our children. He was able to manipulate his life back into his son's life. He was, when he left Mohbad's dad, he was already married to another man with 3 children. When he came back into Mohbad's life, he lied to everyone, including Mohbad's dad, that anything lọ fẹ́ lẹ́yìn tó fi bàbá Mohbad sílẹ̀, ó ti ṣaláìsí, that ọkọ òun ti ṣaláìsí. So Mohbad told the dad that you need to take my mom back. And the dad said, no, I'm not going to take your mom back. Your mom left for over 15 years. But because Mohbad is the breadwinner of the house, so to say, he insisted that the mom has to take the dad back. Ìyá Mohbad kúrò nílé ọkọ. Mohbad lọ gba ilé fún màmá níbòmí. Ó gba ilé fún màmá, ó furnish ẹ̀, yẹ kó ọmọ tó bí síbi tó lọ wá. Mohbad sanwó lé, ó ń bọ̀ yẹ pẹ̀lú àwọn ọmọ tí màmá bí síbòmí. Ejo, I want you to put yourself in Mohbad's dad's shoes. How will you feel as a man that a wife that abandoned 3 children for you tó lọ fi ọkọ mi, ó wá padà wá nígbà tí kan náà àwọn ọmọ yìí tó ṣoríire, nígbà tí wo azọkùnrin tó tó àwọn ọmọ yìí. I'm not saying Mohbad's dads don't have his shortcomings, but the truth of the matter is, when the mom left, Mohbad's dad was there. When the mom left, Mohbad's dad was there. Who abandoned àwọn ọmọ yìí. Ó ṣe wọ́n bá tí ó lè ṣe. Tẹ́ bá gbọ́ nínú orin tí Mohbad kọ, ó ní màmá òun ò sí ńbẹ̀, màmá òun fi òun sílẹ̀ for years. Bàbá òun ló sanwó school òun lọ sí poli, òun ṣe gbá, òun ṣàwo. Ṣé ẹ gbọ́ lyrics yẹn, Mohbad ló fẹnu ara ẹ̀ sọ. It's true story. Ṣé wá fẹ́ gbọ́? When Mohbad's mom came back and said, oh, ọkọ òun ṣaláìsí, tó padà wá sínú life Mohbad, tí Mohbad gba ilé fún màmá ẹ̀ tó furnish ẹ̀. Ṣé fẹ́ gbọ́? Ọkọ ẹ̀ ò ṣaláìsí. The husband tó fẹ́ lẹ́yìn tó fi bàbá Mohbad sílẹ̀, the husband was still alive. He is alive. He left the man with the children to go and live in the new house. Mohbad gbà fún, just because Mohbad is doing well. But they say, okay, this is my how will I say it? This is my way out of poverty. Ó fi ọkọ ẹ̀ sílẹ̀, ó padà sí ọ̀dọ̀ Mohbad gbalé fún yẹ, ilé rin gidi, kò ṣe lé kékeré, ilé ńlá, ó gbà fún yẹ, ó furnish ẹ̀. Mo fẹ́, I'm asking again, you tó bá jẹ́ pé ẹ̀yin lọkùnrin, báwo lẹ ṣe fẹ́ feel? Knowing that owó tí Mohbad fi gbalé fún yẹ tó fi furnish ẹ̀, ìdásí mẹ́rin owó yẹn ìwọ as bàbá Mohbad ò tí ì ná fún ẹ. And this woman came back, manipulated the son that you were there for when she left. How can a woman, obìnrin ni mí now? I'm not saying you should stay if for some reason you want to leave your husband. You left your children. Not that you left them alone. Oh, fi wọ́n sílẹ̀ pé okay, mo wá wò wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. Oh, bẹ̀yìn wò. Tó bá jẹ́ wípé Mohbad ò blow, kó ṣoríire, kó popular ni, this woman wouldn't have come back. Gẹ́gẹ́ bí madam tó treat kéèsì yìí bọ́n ṣe sọ, òdodo ọ̀rọ̀ náà sọ níbi ibẹ̀ yẹn. Lóòótọ́ àwọn ẹni tó dẹ̀ máa ń gbọ́, a máa ní òbí lòbí jẹ́. Tó bá tiẹ̀ jẹ́ pé ó jẹ́ òbí tí wọn ò ká ọkùnrin mọ́ lábẹ́, tí wọn ò ṣèkan, síbẹ̀ náà bàbá yìí ò tún lé. Gẹ́gẹ́ bí wọn náà ṣe gbọ́ pé wọ́n lọ́mọ tó gbé dání, ọmọ ológo ni nǹkan kan, kí ló dé tó fi forí tì?
lóòótọ́ wọ́n ti ká oko mọ́ ẹ lábẹ́ nìyẹn neighbor tẹ́jọ wà nù ilé ọ̀rọ̀ family dẹ̀ nìyẹn tí irú eléyìí ò bá ṣẹlẹ̀ ní rẹ́ni tí ó ṣàlàyé ìdíìpù báyẹn ọmọ yìí náà sì ti fi kọrin ó ní bàbá òun lówó òun dàgbà ìyá òun ti lọ kò dẹ̀ sọ débi pé níyà òun ti fọkọ mi ìtìjú ló máa jẹ́ fún un mo dẹ̀ lérò pé àwọn fáǹsì tó ń bá ṣe wọ́n ti interview bàbá pé màmá ẹ̀ ń kọ́ kankan kọ́ so bàbá lè ti ṣàlàyé fún Naira Marley wọ́n dẹ̀ ti mọrú ọmọ tó jẹ́ ọmọ tán sọnù bí òkò ni ó tún wà lọ́dọ̀ bàbá gan tó lóun tọ́jú ẹ̀ orogún ìyàwó tí bàbá tún ṣẹ̀ṣẹ̀ fẹ́ ìyẹn tó lámọ̀mọ́ lórí kẹ́lẹ́ bá mọ̀ pé fámìlì yẹn wọ́n ti lé ikú fún ọmọ yẹn lẹ̀ kó tó di pé ó tún wá pàdé ikú fúnra rẹ̀ fámìlì yẹn ti lé ikú kalẹ̀ fún ọmọ yẹn dáadáa wọ́n ti fi ọ̀nà kú sílẹ̀ fọmọ yẹn dáadáa kó tó wá kúkú pàdé ọ̀ríjínà kú ẹ ti understand torí bẹ́ẹ̀ ìyá pariwo ẹnu ẹ kò pànù mọ́ gbogbo owó tán bá kó fún ọ wàá dà á lẹ̀ náà o ọmọ yẹn gan wọ́n sì máa ṣe wọ́n máa ṣe kinní fún wọ́n máa ṣe DNA fún ìkan la tún gbọ́ pé wọ́n ló tún bí síta yẹn irọ́ ni òótọ́ ọ̀rọ̀ ni àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ pé fake rumors ni Kẹ́mi gbé jáde a lè tún tí ì sọ ní ìsìn gbogbo tán bá gbé wá síta náà la máa gbé síta torí tó kí láǹfààní social media n tó bá wà nílẹ̀ náà ni téèyàn bá sì ti fi púrúfù sí ibi tán ti rí tí ìṣèwọ ló hun mọ́ wọn lórí èèyàn máa ṣe yẹn ń tá a rí tí Ìyábọ̀ ń ṣe ni ò dáa èmi ò mọ̀ pẹ́ lòmíì gan ojú tí a fi ń wò àwọn míì náà ń wò bẹ́ẹ̀ ni lọ́ọ̀yà fi ní kó mọ́wọ́ kù kò lọ́rọ̀ sọ wọn ò ní kó o ṣíwọ́ bó o ṣe dìde pé tó a fẹ́ wo judges lóòótọ́ dídìde tó dìde yìí tí ọ̀rọ̀ Mohbad fi kárí tá wọ́n fi ní kàn ṣe nǹkan báyìí yá ọ̀pọ̀lọpọ̀ ọmọ kódà yóò tún àfẹ́ẹ̀tì àwọn ọmọ rẹ̀ náà Ìyábọ̀ jẹ́ kí n sòtọ̀rọ̀ fún ẹ torí pé kí ni everybody ọmọ ọlọ́mọ ní ìsìn wọn máa káwọ́ wọn wọlé ẹ lè máa rí àwọn ọmọ máa ránṣẹ́ tòrutòru káwọn ọmọ yín ó máa yọ̀ kò lè ṣeé ṣe o Ìyábọ̀ èmi ò sọ pé mo ká nǹkan kan mọ́ ẹ lọ́wọ́ ṣùgbọ́n street girl ni gbogbo yín pátá bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ rẹ̀ a sì ti rí lára àwọn ọmọ tiẹ̀ náà torí bẹ́ẹ̀ ṣe ń rí owó nìyẹn bẹ́ẹ̀ yanra alẹ̀ kẹ́ ẹ fi pátá síta kẹ́ ẹ ṣe gbá ẹ wo èjì yín náà ẹ wo èjì yín ọkọ ẹ̀ náà sì ti gbọ́ ọmọ yìí ó ti gbé lọ London ó ti lọ fi ṣeré ó lé sì tiyẹn náà sọ náà ẹ jẹ́ ká fi 1+1 ká fi mọ́ra wọn equals to 2 torí bẹ́ẹ̀ tá a bá ti ń sọ tàwọn ẹni tó ṣẹlẹ̀ yìí a gbọ́dọ̀ mọ mú ti Ìyábọ̀ náà mọ̀ torí ó máa ń bẹ́ kóore rẹ kó má dìbí torí ní ìsìn ìyá ló gbé síta bàbá ìyẹn kàn sọ nítorí ni ìyẹn sọ nítorí ni àfẹni tó bá máa bá àdírẹ́sì gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí Ìgbóríyọmí gbọ́ ó ní ìyẹn ní pọ́bìnrin tiẹ̀ ti ṣe tó yìí ó dẹ̀ ń kígbe wípé ó ṣẹ̀ṣẹ̀ ṣe nǹkan fún mi kódò promise mi pé 5 million mọ gbọ́ yẹn ó máa kó 5 million fóun ọkọ tó tún lọ fẹ́ tó bímọ 3 síbẹ̀ ó tún purọ́ fọmọ ẹ̀ pé ó ti kú ìyẹn ò dẹ̀ tí ì kú gbẹ wá yanjú ọmọ ní ìsìn ilé tó wá gbà fún ẹ tó ṣe gbogbo ẹ̀ fún ẹ ní ìsìn tí ì ṣe pé ló ra lé fún ọ jẹ́ tètè ya kángára ẹ̀ kó o wábi tó máa rí owó lé san ṣọ́ọ̀bù 3 ló jápọ̀ àbúrò ẹ̀ ń ṣẹnu belebelebelebele tó ń sọ̀rọ̀ síta yóò tún ọ̀rọ̀ rẹ̀ sọ o àṣírí ẹ̀gbọ́n ẹ̀ ti tú torí obìnrin tó bá jẹ́ pé lóun fẹ́ tọ́jú ọmọ ó fẹ́ jèrè ọmọ lóòótọ́ àti lódodo ó ti bímọ 3 lọ́wọ́ tó máa jẹ tàbí bó ṣe máa bẹ lọ́n lé lórí rìn kiri sọnù bí ìgbóná bí atẹ́gùn wá béèrè lọ́pọ̀lọpọ̀ abiyamọ mi tójú ẹlòmíì rí tí tọkọ rẹ̀ ò ká ọkùnrin mọ́ lábẹ́ tí ọmọ tó sì tún dọmọ sí nígbàyà bó ṣe tọ́jú ẹ̀ síbẹ̀ náà bó bá tún fẹ́ ṣe ìyàwó wọn á tún lọ wá bàbá yẹn ni tí ò rántí ọmọ wọn á tún lọ wá pé kó wá jókòó ti ọmọ wọn á tún lọ wá pé kó wá jókòó ti ọmọ abiyamọ wà o abiyamọ wà in the end of the day tọmọ yẹn bá bínú sí yẹn egbò ló máa ń jẹ́ sí wọn náà
o wá sáré bí ọmọ rẹ bẹ́ẹ̀ ni ẹ̀ ṣe máa gùn o kàn ń sáré múwá lọmọ yẹn ṣe ìwọ nìkan náà ló dá lọ́lá nínú gbogbo fámìlì ẹ̀ ìwọ nìkan iná ni ìwọ náà tó o bá lọ ṣáájò ájò kó yíjú kúrò lára bàbá ló ṣe èmi sọ eléyìí fún ẹ ájò kó yí ojú kúrò lára bàbá ń lọ ṣe ìwọ ìyá Mohbad torí n tó ti sáré dìsáàfù yẹn abiyamọ labiyamọ mọ jẹ ṣùgbọ́n bàbá yẹn ló yẹ kó kọ́kọ́ dìsáàfù ẹ bàbá yẹn ló yẹ kọ́kọ́ dìsáàfù ẹ bí ó bá sì tún dìsáàfù ẹ fún bàbá náà tí ò ṣe tó àwa iná la tún máa sọ̀rọ̀ but ìrìn àjò tó rìn ìrìn àjò tí ò dáa ni lórí ọmọ yẹn. ìyá Mohbad ò ṣe ó kù díẹ̀ káàtó ó ṣe ó kù díẹ̀ káàtó ìyẹn ni pé gbogbo ọmọ tó bí kékeré ọwọ́ rẹ̀ yẹn nìkan ló gbé lọ ó dẹ̀ ń kígbe pé ó pé méjì lọ ó fẹ́ yẹ kan lẹ̀ a rí bàbá ọmọ mi tí ó yọ̀ǹda ọmọ fún ọ tí ó sì pa gbogbo ẹ̀ mọ́ ẹ lọ́wọ́ kì bá àjọlógo ìbá jẹ́ alákàsọ̀ kò sí tó kàn án níbi tó bá ti ń jealous a rí mi yóò gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀ ìyá máa jẹ ọmọ yẹn to the end ẹlòmíì yóò tún mú ọmọ rẹ̀ ó máa fi wá ẹ kiri ní ilé fámìlì ni ó lọ ju àwọn ọmọ sí kò tún wẹ̀yìn mọ́ síbẹ̀ náà yẹn ò ní tọ́mọ bá dàgbà tó bá jẹ́ ìyá rẹ̀ wá nítò rántí bàbá ẹ o jẹ́ kó kọ́kọ́ jẹ́ kó lè bá àmọ́ ipò wà láyé o èmi ti rí ibi bàbá ọmọ tó kọ ọmọ síyàn lọ́rùn ńgbà ọmọ yẹn jẹ́ èèyàn tán tó lọ bá bàbá ò dá ọmọ yẹn mọ̀ ntẹ́ tó ṣẹlẹ̀ ní o kì í ṣe pé ní wọ́n ní o n tó ṣẹlẹ̀ ní a sì tún ti rí ibi tí ìyá ọmọ tó fi àwọn ọmọ sílẹ̀ tó tún ń fẹ́ ọkọ kiri tó ń fẹ́ ọkọ kiri ìgbà tó máa padà wá ọmọ gangan ló ní bàbá mi lè dànù gbogbo tí mò ń sọ yìí mo lè ṣẹ́ ìpè sí mo sì lè tún mo lè fi ẹ̀rí sílẹ̀ lé lórí ẹ jẹ́ ká tún lé ayé àwọn ọmọ ìṣe kì í ṣe owó ọmọ tó sì kú yìí nì ó ti tọwọ́ bọ òkété tí ìṣe kékeré ìdìde tí gbogbo ayé dìde yìí ni pé káwọn ọmọ kan kórí wọn lọ pé ibi wọn bá rẹ bó bá jẹ́ káfíńtà wọn ni ò ṣe rọra wá owó àìmọye celebrity ti kú sí náà àìmọye àwọn ọmọ yahoo ti kú sí ní age of 18 20 wọ́n ti kú sí orin Naira Marley ló tún gbọ́mọ yìí ló tún jẹ́ kó gòrè òyọjú pé ń kọrin náà ó lè kú tú ẹ bẹ́ẹ̀ náà tó bá jẹ́ pé yahoo ní í ṣe wà láìtàlà ẹ jẹ́ ká tún kí Naira Marley ẹ jẹ́ ká tún kí ká tún yìn torí tí ò bá gbà sínú music tí wọ́n jọ ń ṣe nǹkan ṣe yẹn ni a lè gbọ́ ẹni tí ń jẹ́ Mohbad ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ wà ká sọ tìyá ká sọ ti bàbá ká sọ ti Naira Marley náà dáadáa tó bá wà bẹ́ẹ̀ jẹ́ àsọ kì í ṣe gbogbo aburú bẹ̀ la máa dà lé Naira Marley lórí Naira Marley ò pe Mohbad ọmọ orí ìrìn ni ó dẹ̀ súnmọ́ wọ́n rán lọ sí skul owó yẹn yóò lọ jókòó ti Naira Marley ó pè ní àwọn míì tán ti lọ tán gbọ́rọ̀ tán ṣe gbogbo ẹ̀ tán ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tán lọ ìdààmú ti pọ̀jù lórí Mohbad àwọn ọ̀rẹ́ wọ́n ń fà á àwọn ẹbí ni wọ́n wá ń fà á jù wọ́n wá tún sọ̀kò burúkú sí i lára gbogbo ibi tó bá dé kán máa nà á ni gbogbo ibi tó bá dé kán máa nà á ni ọ̀pọ̀ gbogbo eré tó ń ṣe ó wá kú tán gbogbo eré tó ṣe ó ṣẹ̀ṣẹ̀ jáde ẹ jẹ́ ká wá kinní yẹn nà á ẹ jẹ́ ká wá kinní yẹn bẹ́ẹ̀ ohun tó jọ nìyẹn torí ìjọba ò ní báyìí wá nǹkan tí ń jẹ́ spiritual àbíbò ni wípé àfiṣe kan wà ń bẹ o gbogbo tó sì ṣẹlẹ̀ yìí nìsín bàbá ìyá àti ìyàwó bàbá ńlá máa wá gbogbo àbílù àsọlù tí wọ́n sọ lu ọmọ yẹn wọn ò ṣe kọ́mọ yẹn kálàáfíà ò dé sí i kódà ìyàwó gan tó pẹ̀lú tá a bá máa jàn ìyá ìyàwó náà tó pẹ̀lú ọlọ́pàá ló pe rẹ̀ ó wá mọ bó ṣe máa soft ẹ̀ out ẹ̀ wá ń blame àwọn ọlọ́pàá general kan lọ ṣé ń gbà wọ́n ti lọ gbé ìwé fún wọn pé tó wọ́n na Mohbad àwọn ṣe gbá o tí ìyá tó bíyàwó ọlọ́pàá ni tí ò rí nǹkan kan sọ sí ẹ mọ̀ bóyá nǹkan ni ó sọ fún wọn pé ẹjọ́ kò sọ̀rọ̀ ńbẹ̀ gáàngì kan náà ni wọ́n á dẹ̀ fi sílẹ̀ ó lè jọ̀gá wọ́n á dẹ̀ fi kinní yẹn sílẹ̀ kí lẹ̀ ń sọ ìgan pàpà ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ gbé wa ọ̀rọ̀ ni woman kan ìsọ̀kalẹ̀ òun náà a máa treat ẹ̀ bá tún gbé mi ìwà àtún treat ẹ̀
irú àwọn ọmọ aláìgbọràn lóbìnrin lọ́kùnrin ẹ wo ìgbà tí wọ́n ń jà náà tí Kẹ́mi Olúnlọ́yà gbé jáde ṣé báwọn ọlọ́pàá náà ń bá jà gbà wọ́n lọ ká wọn mọ́bi tí wọ́n ti mú gbó tí wọ́n ti ṣe gbogbo ẹ̀ mú bá wà láàrin wọn ó bẹ́ dànù ìgbà wọn fi máa rí sí wọn lù ú bí bẹ̀bẹ̀ náà bí òní náà lúlù tọ́dẹ̀ lù ú nì instead kan jẹ́ ó sinmi kan ṣe gbogbo ẹ̀ wọ́n ka abẹ́rẹ́ bọ̀ lára gbogbo ìgbà kan náà tó lù ú lẹ́lẹ́kejì tí àárín ibi tó wà yẹn wọ́n máa tírẹ̀tì ẹ̀ ẹjọ́ ẹ lọ sinmi pé wọ́n tírẹ̀tì èèyàn ó kú ó ṣe gbá wọ́n búlí èèyàn ó kú ó ṣe gbá ẹ lọ ṣọ́ra yín kí lẹ̀ ń sọ yìí inú ọ̀rọ̀ Mohbad náà ẹ tó fẹ́ dàdàkúdà lẹ́ẹ̀lẹ̀ fúnjọba ẹ tó fẹ́ bà nǹkan jẹ́ lórí ẹ̀ fúnjọba inú mi dùn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn celebrity àtàwọn lọ́ọ̀yà tán ti rí tí ń bọ̀ wọ́n tètè lé gbogbo yín dànù wọ́n lé gbogbo yín dànù ẹ tó fẹ́ dá gbèsè sílẹ̀ fáwọn ẹni ẹlẹ́ni èyí tẹ́ ẹ dálẹ̀ lọ́jọ́ kìíní wọn ò tí ì bọ́nú ẹ̀ irú ilẹ̀ Yorùbá wo tiẹ̀ wá ní tiwa ìná tá a rórí tọmọtọmọ ti gbogbo ti bàbá ti yà kí ló dé ṣọ́dọ̀ wa nìkan ni ṣé ọ̀dọ̀ wa nìkan ni ṣọ́dọ̀ wa nìkan ni owó tẹ̀ ń gbé jáde yìí ní ìsìn tẹ̀ ń dá fún wọn níbo lowó yẹn wà tẹ́lẹ̀ àìmọye èèyàn ló wà ní síríìtì tẹ́bi ń pa lọ́wọ́lọ́wọ́ àwọn ẹni fara ṣiṣẹ́ tán fara gbolẹ̀ nílùú èbó ńlẹ̀ tó ń dẹ àwọn èèyàn tún wá bẹ̀rẹ̀ sí ni mọ̀ dáwó kalẹ̀ ẹ̀lẹ̀ kí ló dé wọ́n fi ṣe yín ni ọmọ yìí ti tọwọ́ bọ tí ò dá too much a fẹ́ kú ọ̀dọ́ mọ́ a fẹ́ ikú ọ̀dọ́ mọ́ gbogbo ìta ṣe yìí bí ìgbà tá a bá ní a tún fi ń promote wọn ni náà a tún fi ń promote wọn ni pé lẹ́yìn bẹ́ẹ̀ bó bá kúkú tóun ò rè léyìí ṣe wọ́n á dáwó fún ìyá àwọn á dáwó fún bàbá wọn a ní ẹ kó igi bu àwọn fámìlì ọmọ yìí lọ́tún lọ́sì ìyàwó gan ẹ sọ fún un torí ọmọ yìí ti sọ̀rọ̀ kalẹ̀ ọmọ yìí ti sọ ọ̀rọ̀ kalẹ̀ ọ̀rọ̀ tó sì mọ́gbọ́n wá lọ́mọ yìí sọ kalẹ̀ lẹ̀ tó bá àwọn fámìlì rẹ̀ wí ibi tó ti ń kígbe pé tí nǹkan kan bá ṣe òun àwọn malians ní kẹ́ ẹ mú malians ní kan mú àárín wọn lọ wà náà wọ́n ṣe lè mú malians èyí tí wọn náà ti ṣe fáwọn èèyàn ń kọ́ àwọn yìí ò ṣe máa kígbe kán mú Davido kán mú Davido no ẹ jẹ́ ká wò wò ẹ jẹ́ ká wò wò gbogbo rọ́bìṣì yìí jáde látọwọ́ àwọn ẹbí ẹ̀ ni kódà bí àṣàsí bá mú ọmọ yẹn látọwọ́ àwọn ẹbí láṣàsí ti mú torí bàbá náà fẹ́ di bàbá sì fi ojú lẹ́lẹ́ ń wòran wọ́n gbókù wá ká mọ́lé ó ní ẹ lọ sọ síbi ibi tó rà ibi tó jogún nìyẹn látọ̀dọ̀ tiẹ̀ ibi tó jogún nìyẹn ẹ bá fẹ́ ṣe nǹkan kan gbogbo owó tẹ́lẹ̀ dá yẹn gbogbo fámìlì yẹn ni èyí tó bá jọ original lẹ máa kó lẹ̀ fún tàbí kẹ́ ẹ dálẹ̀ fún ìjọba tàbáwọn ọmọ tán bí yẹn ìbáàjọ máa lè ná kó wá ẹ fi tọ́jú wọn òbí méjèèjì kó mọ̀ rí kọ́bọ̀ nínú ẹ̀ kóbi méjèèjì kó mọ̀ rí kọ́bọ̀ nínú ẹ̀ àwọn ọmọ yẹn kán gbé wọn lọ sí kán máa tọ́jú àwọn ọmọ yẹn ní dárẹ́ẹ̀tì látọwọ́ ìjọba ẹ kígbe owó kò ṣe fún mi kò ṣe fún mi kò ṣe fún mi mi ò rí ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa tọ́jú ọmọ gbogbo yín wá ń retí tẹ́ ẹ máa jẹ bàbá tó sì tọ́jú ọmọ dọ̀sán gangan ní ìsìngbà tọ́rọ̀ tíjà ń ṣẹlẹ̀ bàbá ń lọ ọbẹ̀ ìpètò gbogbo fóònù táwọn rí ni ọ̀rọ̀ tó wà ńbẹ̀ wọ́n ti wáìpù ẹ̀ dànù gbó jẹ́ pé òdodo tó wà ńbẹ̀ wọ́n wáìpù ẹ̀ ọmọ yẹn sì sọ ó ní fóònù òun kejì dà ìwọ ìyàwó òun wà lọ hospital ó dẹ̀ ń lọ ṣe tíátà òun pè ya òun sọ nǹkan míì tó bá wáìpù yẹn ò lè wáìpù eléyìí tẹ́ bá ti ń ṣe pé èyí lẹ máa fi ṣàṣemọ àṣírí tú àbí òtú tí ìbá ṣe pé ní ọlọ́run tóbi lọ́ba hòhò la wálé ayé ó yẹ kó jẹ́ pé hòhò yẹn nìkan máa jù wá sínú kòtò ọlọ́run àṣírí là ń fi bo ohun tí ò yẹ kí lèèyàn fẹ́ fọwọ́ bò ọlọ́run ní báyìí la ṣe wálé ayé o ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa padà o àwa là ń bá àṣírí yẹn tá à ń fa ṣọ́ọ̀bù tá à ń fi pósí bò ṣá wá ajáde láti inú látọ̀dọ̀ ọlọ́run náà pósí ni rárá ṣé wọ́n fa ṣọ́ọ̀bù wá gbàrà tá a jáde báyìí igbe àtẹ̀rín la fi bá jáde kí ló dé àwa bora wa láṣìírí ńgbà bá wá kú tán
kí ló dé tá àbúra wa láṣìírí ńgbà tá a wà láyé ẹ jẹ́ á ṣe wàásì tó dáa tí àwọn pásítọ̀ àti àtàfáà tí wọn ò bá lè ṣe fún wa ẹ jẹ́ ká máa ṣe fúnra wa ẹ̀yin òbí ẹ kájú ọ̀kúndùn yín ìyá tó bá sán lọ bí ìgbóná bí atẹ́gùn tó mọ̀nà bóun ṣe ìrìn àjò ẹlòmíì gan ó jẹ́ kí ọmọ míì kó soríire nílé ọkọ tí ó tó tí yẹn ọmọ tó dẹ́rù bà wọ́n pé ìyá rẹ̀ ò jẹ́ bẹ́ẹ̀ o bàbá rẹ̀ ò jẹ́ bẹ́ẹ̀ o wọn ò tiẹ̀ yọ wá lẹ́nu o ìrìn àjò míì yóò jẹ́ kọ́mọ yẹn kó náà kó lè bá a ní ìtiraka ṣùgbọ́n gbà wọ ìyá bá ń pààrà lé ọkùnrin káàkiri lẹ́lẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ ló kún lù sáàbù kódà ó kúnlẹ̀ Yorùbá too much ààrẹ nìkan ó pera rẹ̀ nílẹ̀ Haúsá ó lóun ọmọ 38 years ọmọ rẹ̀ sì jẹ́ 16 ìyàwó méjì ngbà àwọn ọmọ tán ti ń gbé kinní ìbọn kiri ngbà àwọn ọmọ yẹn wá pọ̀ tó bẹ́ẹ̀ bó o ní ò ṣe ní àwọn ọmọ àníró lè nú ẹ̀ ànírápàyàn nú ẹ̀ gbogbo ẹ wà mọ́ra wọn ni àwa òbí ní ká ṣọ́ra ẹ méjì á máa tètè dúpẹ́ ọmọ mi lọ ìlú èbó kó tètè mọ kó wá ní oṣù kan ṣé ẹ fẹ́ kó jalè ni ṣé ẹ fẹ́ kó jalè nígbà táwọn òbí gan 419 ni wọ́n láti ilẹ̀ òbí míì gan pàpà yóò máa lu jìbìtì lọ́tún lósì tí ó máa fi kọ́lé tí ó máa lò ní nǹkan báyìí tí ó tún máa taari ọmọ rẹ̀ sí ọkùnrin gbogbo ẹ̀ ló wà lóríṣiríṣi ilẹ̀ Yorùbá ìsìlẹ̀ ti máa rí ìtòpọ̀ jù kí ló dé wọ́n fi ṣe wá ni àwọn ọkùnrin ó sì ti da tán ní ìdá wọn ti lọ wọn tún bẹ́ẹ̀ lòmíì lọ ni wọ́n wàá máa jẹ́ bàbá ọmọ ní àìmọye ìgbà nígbà bá wá kú tán wọn ò dọ̀mọ jọ kí lẹ wá fẹ́ ṣe ẹ má fún gbogbo wọn ní kọ́bọ̀ àwọn ọmọ tán bá gbé wá ẹ sì ní sùúrù ọ̀rọ̀ tó sì wà lẹ́yìn ọmọ tán bá gbé wá ni ẹ fi gbogbo owó yẹn tọ́jú ẹ má fún wọn sísì àbìlù tó ṣe ọmọ yìí àti ìrìn pálapàla tọmọ yìí ṣe látọwọ́ àwọn òbí méjèèjì ló ti jáde àtọwọ́ àwọn òbí méjèèjì tá a bá ní bàbá try ọmọ òjé kárí tí try tí bàbá try inú ọ̀rọ̀ ẹnu la tó lè mọ̀ pé bàbá try jù yá lọ gan pàpà okó nìyá ń lé kiri ó wá lọ bímọ mẹ́ta sí ó tún ṣe bẹ́ríà sí ọkùnrin tó fi sílẹ̀ ó tún sọ yẹn náà sínú pé ó ti kú o ta ni ìyá ara nù ìyá òṣì ta ni ìyá òṣì ìbá àjẹtọ rẹ̀ tó bá tún gbé mi jáde á tún sọ̀rọ̀ sí ẹ ọmọ ń dùn kiri ni òun náà ti pa ọ̀pọ̀lọpọ̀ lẹ́kún yahoo kò ṣe bá rí ntọ́kọ kalẹ̀ ẹlẹ̀ àtíkè bíi 3 pẹ̀lú ìbọn 3 kí la ti ń ṣe yẹn ṣé wọ́n pè ní òun náà sì tún fagbó wọ́n tún bára wọn jà wọ́n kanra wọn lẹ́sẹ̀ igbó sì ti jẹ gbogbo òfun tẹ́lẹ̀ wọ́n ka abẹ́rẹ́ bọ̀ gbogbo ẹ̀ bá ṣe wẹ́lo àwọn dókítà òfò tí wọ́n gbé lọ bá ọmọ yẹn wọn ò tí ì ti pé báwo ni oṣó ti kú tán yányán o àwọn ọ̀rẹ́ tó gbé wọ́n rí i pé wọ́n jókòó lé láyà ìyẹn yá ṣe pẹ̀tẹ̀ ìyẹn la wá wo tí wọ́n ti dì mọ́ ọmọ yìí lára ni wọ́n ti fi spiritual wọ́n ti fi bayé ọmọ yẹn jẹ́ látọwọ́ àwọn òbí ni àwọn ọmọ wọn níta kò sí tó kàn wọ́n nú gbogbo kínní wọ́n ń jà fún nǹkan rí ni wọ́n ń jà fún kọ́tìsì tán ti jọ sọ ni tàdátàdá náà mú dání ṣó náà gbá wọn ni òun náà nà wọn ni kí lẹ̀ ń sọ yìí náà aláwọn ọmọ àwọn ìyá òṣì tán máa dúró de mọ́mí ò wá pẹ́ láyé mọ́mí wo ni mọ́mí tí ò ní ẹ lọ rè gbé mọ́tò wá ẹ lọ èyí náà ẹ lọ ṣe tán bá ń ṣe kí ló dé ẹ ní kọ́ mọ́ lọ rè gbé ọmọ wálé kó lọ gbé àlàáfíà wálé àfi kó kówó wá wọ́n ń já ṣọ́ọ̀bù 3 fún ẹ òun á kígbe òmọ Samulari Samulari ń bọ̀ wá báyìí tí Samulari bá ya ìfọ́tí fún ẹ báyìí ẹ mọ̀ torí gúrùpù tí Samulari yàn láàyò ń ní ṣe tẹ̀sí mọ́ sí gbogbo promoter yẹn ni ẹ lọ wo gbogbo ẹ̀yin sàṣù ni èkìdá àpáni tífurọ̀ tí gbogbo ẹ̀ kó tó dé èèyàn kí ló dé ṣé kò ju sàṣù ṣẹ lọ ni ọmọ nǹkan lọ́kànjọ́ àwọ ìlú èbó tó lọ ṣé gbogbo owó yẹn ló gbà ni
Iyabo jáwọ́ ìwọ sáàmọ́ bá wọn protest àṣẹ woman right tán bá fi ẹ́ ṣe ṣùgbọ́n pé kó mọ́ wá pọ̀ sọ́nà kan sọ́nà méjì yẹn irọ́ àtúnwádìí ẹ̀ a máa wádìí ìwọ náà fínífíní a máa wádìí ìwọ náà fínífíní ó ti ṣe good job ẹ ti dìde ẹ gbóhùn sókè kí wá tún ni kí ló dé èèyàn kì í ṣe nǹkan kó wá àṣejù sí náà ní tó ṣe ò dáa ṣùgbọ́n ọ̀nà tó gbà yẹn ò dáa o gbọ́dọ̀ kó àwọn méjèèjì papọ̀ ni kó wá tó interview ìwọ tiẹ̀ ló yẹ ká máa gbọ́ interview gidi lẹ́nu ẹ̀ lórí àwọn òbí ẹ kàn jókòó ẹ wá ń fọwọ́ ra lórí tá a ní bá sọ yóò tún sunkún mi tíyá yẹn ò bá ṣọ́ra kó tọrọ àforíjì àwọn òbí méjèèjì yẹn kán lọ mọ àbìlù tán ti ṣe fúnra wọn ẹ wà lè dádàkúdà alẹ kẹdá ikú àkúfà kẹdá alẹ lẹsàdúgbò ẹ̀yin ìka òbí kò sóbi tó máa ṣe tán Ọlọ́run ni ẹ sì súnmọ́ lọ ẹ képọ lọhùn kí ló dé ẹ wà mọ kọmọ wá Naira Marley ló ṣe báyìí Tamedu ló ṣe báyìí táwọn ńgbọ ọmọ yín máa jáde ṣó sọ fún ìpọdọ ọmọ Naira Marley ló wà ní ìgbà wọn gbára wọn gbàkúgbà tán mọ̀ mú kú mú tán ṣe gbogbo ẹ̀ wọ́n gbá ìsàn wàá bá yẹn ẹ̀ mọ̀ kígbe Naira Marley mi ò mọ Naira Marley rí o mi ò mọ rí ẹ rí Naira Marley àti Sam Larry wà láìtàláì wọ́n ń wí ní kéèsì jù yín lọ wọ́n ń wí ní kéèsì ọ̀pọ̀lọpọ̀ máa ṣe ẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ tó ti àkíyèsí bọ̀bọ̀ ìgidi ó máa ṣe ẹ̀wọ̀n kí ló dé nílùú èbó yìí náà ṣe bá aríbọn ṣe ń nara wọn aríbọn ṣe ń fúnra wọn ní mùkúmùmù náà nílùú èbó yìí náà tábà tún bó bá jẹ́ kú náà bá wá wọ́n gbébọn ni wọ́n á máa pààyàn kiri ní ìlú èbó yìí àwọn ọmọ tán fi ayọ̀ tọ́ tán fi gbogbo ẹ̀ tọ́ tí ráyọ̀tì bá fẹ́ ṣẹlẹ̀ àwọn náà máa ń ba ṣọ́ọ̀bù jẹ́ kiri lẹ́lẹ̀ náà àwọn gan ó ti di wàhálà sí wọn lọ́rùn ẹ wá sọ̀sọ̀kùsọ Naira Marley èmi ò mọ̀ rí bí Naira Marley ṣe rí yẹn bí ó bá máa di president lọ́la wà láì tákọ́lẹ̀ bá wà yóò ṣe kó máa ta gbójú bẹ́ẹ̀ lọ kó máa yìnbọn jù bẹ́ẹ̀ lọ yóò ṣe bí Sam Larry bá máa di senator tàbí èèyàn ńlá kan lọ́la wà láì tàlà yóò dà kí ló dé jẹ́jẹ́ wọn ni wọ́n jókòó tí fìtínà àwọn eléyìí gan yóò kọ́ wọn lọ́gbọ́n ọmọ tó bá ti sáìn ipò wọn bá wọn gbé ikú ni àìsàn ni àrùn ni tó bá ti wà bẹ́ẹ̀ kan jọ máa ṣe kí ló dé ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ gbé wà ẹ jẹ́ sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ gbé wà èyí tó pààyàn tó jágbàlagbà tó kalẹ̀ pààyàn sínú òtẹ́ẹ̀lì ọmọ ọlọ́mọ tó ti jẹ́ èèyàn ńlá rẹ̀ eléyìí gbogbo ayé náà mọ̀ sí ǹjẹ́ afúnkùn gidi tó yìí bọ̀tọ̀ Ọlọ́run wá bá wa ṣe Oríyọmí Hamzat dáadáa rẹ ò ní bàjẹ́ dáadáa rẹ ò ní bàjẹ́ dákun torí Ọlọ́run fẹ́lẹ̀ kó o wá kínní ìfínífíní ẹ má jẹ́ àdẹ̀bí irú ẹnìkan gbogbo àwọn òbí pátápátá tán sọ̀rọ̀ àǹdí ọmọ yẹn náà ṣàkóbá fọmọ ẹ jẹ́ amọ́rọ̀ Naira Marley Sam Larry ẹ jẹ́ amúkú ò lẹ́nu jẹ́jẹ́ nílùú èbó wà tọ́jọ́kù tí mo wá kò ní tí mo sọ tán fi gbà mí tọwọ́ tẹsẹ̀ ni ṣé nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ẹ jẹ́ ká lọ lo sẹ́ǹsì wa náà wọ́n sọ̀fọ̀ àwọn ẹni tán ní owó lónìí tán ní gbogbo ẹ̀ lónìí nílùú èbó irọ́ lẹ́lòmíì fi jókòó náà irọ́ lẹ́lòmíì fi jókòó ṣèjọba ò mọ̀ sí yẹn ni ẹ lọ ṣọ́ra yín o tẹ́ ẹ bá tún gbé òdòdó mi wá á tún là mọ́lẹ̀ a máa tún là mọ́lẹ̀ kó ní kálukú kó ṣe wọ̀ kó ní kálukú ó ṣe wọ̀ ọgbọ́n ni ẹ jẹ́ akọ́ lórí nǹkan báyìí tí òbí oníṣekúṣe onídìí pẹlẹbẹ ọ̀dọ́ ọkọ owó ló mọ̀ ó tún ṣe bẹ́ẹ̀ rí ẹni ẹlẹ́ni tó tún bímọ mẹ́ta fún ẹ rí àwọn ọmọ mẹ́ta yẹn wọ́n sì máa ṣe ṣégè mẹ́wàá fún ẹ ìwọ arábìnrin ìwọ bàbá ṣe rí tọ́ ẹ bá tún tún ayé wá wà láìébù tiẹ̀ díẹ̀ ni ìkìlọ̀ tiẹ̀ ni pé dákun ẹ máa pariwo síta lọ́jọ́ míì ẹ jẹ́ kí ará àta tàbí ọlọ́pàá kó mọ̀ sí ìyàwó tó bá sì fẹ́ pa ọmọ mọ́ ọ lọ́wọ́ kódà kó jẹ́ òun ló bí ọmọ náà tètè lé síta fẹjọ́ ẹ̀ sọ́lọ́pàá
orogún náà tó jórogún òsì ìkà àmọ́ tó là mọ́mọ́ yẹn lórí bóyá ní ìsinmi kíní yẹn fẹ́ máa jẹyọ tán tún kabẹ́rẹ́ bọ̀ lára tó gba ọpọlọ lọ bóyá lẹ gbé lọ hospital tó jẹ́ gidi àlùkí ti wà lórí ọmọ yẹn ìsì tó ń fa gbólé lórí kó o mú àmọ́ kó o sì lámọ́ ọmọ ọkọ rẹ lórí ìyá òsì àjẹ́ pásítọ̀ sílẹ̀ pera yín ẹ tún gbàjẹ́ sílé sẹ́ẹ̀rí èmi làwọn pásítọ̀ àfáà yẹn àwọn náà máa gbégbèkúgbé ìyàwó sílé jù o ọlọ́run wọn ò sì ní mọ̀ wọn sì máa ṣe wáàsí fáwọn ìyàwó dáadáa níta kí ló ń ṣe yín ná ọ̀rọ̀ tá a sọ yìí o kárọ̀ rọ̀ mọ́ o béèyàn kan ṣépèlé mi ó ṣépèlé rẹ̀ béèyàn kan bá sọ dáadáa kó jẹ́ dáadáa ká fi ṣe àríkọ́gbọ́n fúnra wa omi tó ń bọ̀ kí autopsy ò tó jáde ẹ rí omi ò tún jáde àwọn òbí náà là ń sọ̀rọ̀ ẹ̀ àwọn samulari wọn kàn ní wọn ń lo àwọn ọmọ wọn ń lo àwọn mẹkáníìkì ilé gan ń lo àwọn ọmọ àwọn dírẹ́fà lè lo àwọn ọmọ ẹfọmọsọmọ ọ̀dọ̀ lásán wọn ń lo ọmọ yín dépò ibi títí ṣe yàwúyàwú tán ti wọnú ẹgbẹ́ ayé kọtíìsì ẹyẹ nǹkankan ẹ wá ní wọn ń lo ọmọ yín ṣé bó náà èèyàn kan ní ó lò ńgbò bá fẹ́ fírí wọn náà èèyàn ló bá ń bẹ̀ ṣé nìsín ẹ wá fẹ́ sọ fún wa pé Naira Marley àwọn ọmọ ò sí lọ́dọ̀ rẹ̀ ni ẹ lọ kó sì sọ́hùn Naira Marley sì máa sú yín tàbí kó kàn fà yín lọ́lọ́run lọ́wọ́ yes most of àwọn ọmọ gbómi nílùú èbó ó ti nílé àwọn náà máa ń ṣàánú jù tójú wọn bá wálẹ̀ tán wàláì ẹ try wọn wò àwọn street boys wàláì àwọn náà máa ń ṣàánú jù nígbà míì nílùú yìí kò síbi tẹ́ ẹ bá lọ ní tẹ́ ẹ bá tiẹ̀ tún wálẹ̀ lówó lọ́wọ́ tó jẹ́ street wàláì kò kàn tó bá wà lápò ẹ̀ yóò gbé fún yín tí n bá rántí ọdún tí mo wọ̀ lù yìí mo mọ àwọn ẹni tó ṣe mí láàánú náà kì í ṣe ẹni tó lọ́fíìsì kì í ṣe ẹni tó gbé owó lórí kó ṣe ẹni tó jálajàla kan ni ó tún kawó tírẹ́ẹ̀nì fún mi ní pé ibi tí ń lọ báyìí ni street boy dẹ̀ ni tó ń ta kinní yẹn lójú pálí kí ló dé ibi tó yẹ kán jẹ́ wọ́n fojú sẹ̀ wọ́n á da confusion sílẹ̀ ẹ̀yin celebrity ẹ wọ́ sẹ́gbẹ́ kan olórin lélẹ́yìí kì í ṣe onítíátà ẹ wọ́ sẹ́gbẹ́ kan ẹ wọ́ sí ẹ̀gbẹ́ kan ìyá onídìí pẹlẹbẹ a sì tún máa gbọ́ kan tó lọ fẹ́ síta a máa gbé síta òun náà sì ti rẹ̀ sí ẹ̀ báyìí nísìn òun lọ́wọ́ a tún wá gbé sínú ilé tọmọ rẹ̀ gbà fún ọ nígbà tó wó bá tán yóò tún sá